pé ní talent. Talent ni mi rọ talent ni. Ẹ jẹ́ kí fún ilé ní ìsìn. Ṣẹ́ṣẹ́. Ládùúgbò dòdò. Anyway, so bó bá ṣe ẹ̀fọn ni. Ìwọ ni ó fò kiri ẹ wò. Ẹ̀fọn ni. Mo máa ní láti lè kọ́ wá bá mi fumigate bí bàǹgbà yẹn. Kí ló dé bá lọ ṣe wọ́n rẹ̀ fún everywhere? Kò yé mi. Lọ́sàn-án gan. Jésù ló kọ orúkọ mi nọ́mbà 1 ni mo jẹ́. You know how we do with the can. Where I come, we know what we do. Oh yeah, olórí burúkú dẹ̀. ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Magbo owó mi bó pẹ́. Mágara wájú ti bí fún wọn lówó wọn. Magbo owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàmúsíkà àjọ fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sì sàmú fún wọn lówó wọn. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Ẹ̀ẹ́dẹ̀ tún máa yọjú sí mi o. Ẹ rasta o. Ẹ kú àlejò. Yọ̀ṣíbí. Mo ti bẹ̀rẹ̀ yín tẹ́lẹ̀. Bẹ̀lẹ̀bẹ̀lẹ̀ sọ fún mi pé ẹ lálejò nínú ilé. Pé bọ̀dá ẹ̀ wọ̀ blue. Ẹ̀yin ara lé mi yìí ṣá. Anyways, ẹ̀mí ìtẹ̀gbọ́n mi Abuja ló ń gbé. Ẹ pẹ̀lẹ́ ńbẹ̀ o. Yes sir, ẹ kú àbẹ̀wò. Ó tiẹ̀ ti sọ̀rọ̀ yín dáadáa fún mi. Ó ti sọ̀rọ̀ yín dáadáa. But anyways, ẹ dúró. Kí ló dé tẹ̀ ń pàbúrò mi ní Yọ̀ṣíbí? Yọ̀ṣíbí. Orúkọ tó fi star nìyẹn. Tẹ́ bá dàdúgbò yìí, tẹ́ bá sọ pé ẹ ń béèrè orúkọ wọn gan. Ẹ lè rẹ́ni dá yín lò. Ó ṣe tèpè. Ṣùgbọ́n tẹ́ bá sọ pé ẹ ń béèrè Yọ̀ṣíbí, wọ́n á mú yín déwájú ilé wa báyìí. Anyways, èmi ti ní kó máa bọ̀ l'Abuja tẹ́lẹ̀ kó máa gbé pẹ̀lú wa torí better accommodation wà ń bẹ̀ ju ibi báyìí tí ó ń gbé lọ. Òun ni olóhùn wà mí ìdẹ̀mọ́ kan tó rí ń bí. Wọ́n lè kúrò ń bí o. Wọ́n lójú ń bì. Olójú ń bí báyìí. Ojú wo? Ẹ má dá wọn lóhùn o. Lójú ń bò. Àǹtí Yọ̀ṣíbí. Kí ni? Wọ́n fẹ́ bọ̀dá Sàmúsí. Àbò lórí burúkú ni bọ̀dá Sàmú ni. Ṣé wèrè ni bọ̀dá Sàmú bí ti báwo? Ẹ wo ẹjọ́ o. Ẹ má pèpè kúpe mọ́ mi lára o. Bọ̀dá Sàmú báwo? Bọ̀dá Sàmú ẹ káàbọ̀. This is the man. Nuisance yẹn nìyẹn o. Kí ló dé tó wá múra báyìí? Anyways, jẹ́ kí n mọ̀ máa lọ. Bóyá kí n tẹ̀lé mọ́tò dé junction. O ṣáfẹ́ fi mí lẹ̀. Kò sí wàhálà. Lọ́wọ́ lè jẹ́ ká máa lọ. Okay. Ẹ̀yin àbúrò, ó dàbọ̀ máa tún máa rí yín. Ó dàbọ̀ kẹ́yìn tẹ́lẹ̀. Mo ń bọ̀. Okay. Bọ̀dá Sàmú kí ló ṣẹlẹ̀? Bọ̀dá Sàmú ẹ pẹ̀lẹ́ o. Bọ̀dá Sàmú kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Bọ̀dá Sàmú. Kí ló ṣe Bọ̀dá Sàmú? Àyàtọ̀ lélẹ̀ yìí. Bọ̀dá Sàmú ẹ pẹ̀lẹ́ o. Bọ̀dá Sàmú ẹ pẹ̀lẹ́ rárá o.
gbàyàwó ẹ̀. Kí ló ń dùn ẹ̀ lọ́gbà ẹ̀? Kí ló dé tí inú mi ò dùn? Ṣàwálà kó bá bẹ̀rẹ̀ sáàbù fún mi. Iṣẹ́ àti wájú àtẹ̀yìn. Mi ò láìkẹ́, ẹ má máa pè mí láti wájú àtẹ̀yìn mọ́. Mo rò pé orí ò pé ṣé pẹlẹbẹ lórúkọ tèmi. Ṣé lọ́bẹ̀ ń lé? Àǹtí Yoshibi ẹ káàbọ̀. Èyí nìkan tán. Owó sí nígbà tẹ́bọ̀ lè wà ní máa wọ̀rí next time tó bá ti wá. A ní kọ́ fún ẹ ní ìgbà. Sàmú! Bọ́dé Sàmú! Bọ́dé ṣe máa dọ́bí sọ́dọ̀ ní rárá. Ó ṣe Bọ́dé Sàmú náà! Orí ẹ̀ ti yí. Kò ní yẹ! Orí ẹ̀ ti yí! Èèyàn ṣú wèrè ìwọ dúró mí! Ìwọ bẹ̀rẹ̀ sí ní yẹ̀yẹ́ tèmi nítorí pé ọgbọ́kùnrin wálé. Ẹ̀rọ kò díẹ̀ lókun kí bàbá yẹn kì í ṣe. Bàbá yẹn fẹ́ kì í ṣe òṣìṣẹ́ rẹ̀. Ìwọ láyàláyà. Ó láyàláyà gbé ọkùnrin wá sínú ilé tí èmi tí ń ṣe. Tẹ́mi tí ń ṣe. Chief tenant kò ní dá fún ẹ. Ayé ẹ máa bàjẹ́ ni. Bọ́dé Sàmú! Kí ló ṣẹlẹ̀? Ẹ̀gbọ́n wọn ni. Ẹ̀gbọ́n dání. Kò ní dáfẹ́ tó bá sọ pé ẹ̀gbọ́n mi ni. Olórí burúkú àṣìírè wo. Ó dà mọ́ ń fẹ́ ọkọ mi ni. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Ṣé òun fẹ́ mi ni? Ṣé mi fẹ́ wọ ni? Ṣé òun fẹ́ mi ni? Ṣé mi fẹ́ wọ ni? Ọlọ́run ní jẹ́ kí n fẹ́ rú ẹ. Ọlọ́run ní jẹ́ kí n fẹ́ rú òṣìṣẹ́. Ilé tí mo ti jẹ́ chief tenant, ó lè gbọ́kùnrin wá bẹ̀. Ṣé máa ń bí ìyá ẹja ìyá ẹni mo sọ? Ìwọ tún gbọ́kùnrin wá bí. Pẹ̀lú nǹkan tó ṣe yìí, má ṣe nǹkan kan fún ẹ nínú ilé yìí. Odidi ọjọ́ mẹ́ta o máa rìn lọ ò ní mọbi tó ń lọ. O máa kúrò nínú ilé. Tó o bá lòdì kúrò nínú ilé lẹ́rọ̀ fún mi. Tó bá ti débi lẹ́bù pé o fẹ́ máa gbọ́kùnrin wá sínú ilé. O máa rìn lọ nínú ilé yìí tí wọn ò ní rí ẹ mọ́. Wàláhì mi ni mo sọ bẹ́ẹ̀. Èmi Bọ́dá Sàmú. Bámi kọ́. Èmi Bọ́dá Sàmú. Bámi kọ́. Bọ́dé Sàmú náà! Ẹ̀gbọ́n ọgbọ́kùnrin ní ẹ̀gbẹ́. Kí ló ṣẹlẹ̀? Bámi Ṣé kọ́. fẹ́ mi ni? Kí ló fẹ́ gan náà? Bámi kọ́. Eléyìí. Lórí burúkú. Kí ni? Wo bí wíìgì ẹ̀ṣẹ̀ rùn bí ẹbọ oríta. Wíìgì wo ló rùn bí ẹbọ oríta? Parí ìrànwọ́. Ṣé èmi náà bá lérí àbí? Èmi náà fẹ́. Bọ́dé Sàmú náà! Ọ̀rẹ́ má bínú jà má bínú wo bí jíkòtò má bínú tiẹ̀ má bínú. Ọmọ mi lè wojú ẹ̀ má bínú jíkòtò. Bọ́dé Sàmú! Màá ṣú ẹ. Èmi náà bá lérí àbí? Nínú ilé yìí màá ṣú ẹ wà ríran wò. Wà ní àtìwọ́n. Bọ́dé Sàmú! Kí ló ṣẹlẹ̀ gan? Sọ́rí wọ̀ pẹlẹbẹ yìí pé àpò oṣù tó ṣe yẹ ìwọ ń fẹ́bi ṣe yẹ yẹ tó bá ti kú òní tóbi wọ́n máa bèrè ẹ̀ bólúwà mo lọ jẹun ni mo lọ jẹun ó lè jẹ́ gbogbo ẹ̀nu àrí ẹ kò sí wàhálà. Ṣé ìjà lọ́hùn? Wàhálà Bọ́dé Sàmú ti pọ̀ jù nílé yìí. A ti sọ fún yín pé irú wa kọ́lé lè máa bá wa dánrú ayò pé ní títà wò àwọn òṣègbè yín ọ̀nà nìyẹn tó lè jẹ́ nìyẹn. Mo kọ́ta mo kó pé o. Wọ́n bí dà kó sọ̀rọ̀. Kẹ́ńdò Ọ̀rẹ́ mi. kí ló ṣẹlẹ̀ àjẹwò yín dé ṣọ́ọ̀bù ààrẹ yín kí ló dé ẹ ti ṣọ́ọ̀bù ẹ ti everywhere. Ẹ lè rí mi. Kí ló lè yín. Ní àárọ̀ kùtùkùtù tí mo dé ṣọ́ọ̀bù kí n open ṣọ́ọ̀bù ẹbọ ni mo bá wájú ṣọ́ọ̀bù. Ẹbọ. Bẹ́ẹ̀ni. You may sacrifice in front of your shop. Bẹ́ẹ̀ni. Láàárọ̀ kùtùkùtù. Bẹ́ẹ̀ni o. Àmọ́ kò ayé mi rárá torí èmi ò jẹ́ kí n dó láti ìjọ́ tí mo ti ń sẹ́ni látàárọ̀ báyìí from one place to another ni. Ṣé kì í ṣe pé ẹ kò jókòó ẹrẹ́bọ níwájú ṣọ́ọ̀bù ẹ jókòó ẹ̀ṣẹ́ ní tì? Kì í ṣe ṣọ́ọ̀bù yín nìkan ló wà ń bẹ̀ náà. Ṣé wàá jẹ́ pé ṣọ́ọ̀bù yín gangan lọ́lọ́ gbẹ́bọ sí? Mi ìjókòó tẹ̀kẹ̀rẹ̀ àmọ́ èmi náà ti wá yanjú sí i. Ẹ yà wá nǹkan ṣe sí mi o. Òdò lásán òun ló wá sí di draft. Àánú ẹ̀ ń ṣe mí. Ṣé mo mọ̀ pé irú nǹkan tó sọ yẹn nǹkan burúkú gbà ni? Ó bẹ́ bọ̀ níwájú ṣọ́ọ̀bù ẹ̀ ó burúkú ni. Ohun tí ò dáa ló yẹ play ohun tí ò dáa ni. Kó ní rí wo jẹ́ kí n bá ẹ sọ̀rọ̀ yá wá gbogbo ọ̀nà tó máa fi ṣe má jókòó tẹ́tẹ́rẹ́ o irú èmi ń sìn àwa láwọn bàbá nígbẹ̀jọ́ tó bá dẹ̀ mọ̀ pé bóyá ò ti rìn sí ọ̀rọ̀ ara ẹ̀ kò sí wàhálà àmọ́ tí èèyàn bá bẹ̀ mí dánrú ẹ̀ wò téèyàn bá bẹ̀ mí dánrú ẹ̀ wò tí mo kàn dédé rí tí mo rí traces owó ẹ̀yọ lásán lẹ́nu ọ̀nà mi máa dá sẹ̀rí àfonítọ̀
ẹni tó wọ́n á jẹyún ẹ̀ níṣu. Brásàmù bí èèyàn bá yín dọ́rú ẹ̀ wò á jẹyún iṣu. á jẹyún iṣu o. Ọ̀yà ìta yóò ti yé mi. ẹ wo ó yẹ ká ti wádìí ní community ibi tí ṣọ́ọ̀bù yín wà pé ta ló dọ́rú ẹ̀ wò gangan. wọ́n ò ní yọjú wọ́n ò ní yọjú àwọn èèyàn bí wọ́n ò ní yọjú wọ́n ò ní yọjú wọ́n bá mi dọ́rú ẹ̀ wò wọ́n á jẹyún iṣu. ibi tó wá gbé ẹ lọ yìí kí la máa ṣe sí báyìí. Ewo mi mọ̀ nǹkan tí mo fẹ́ ṣe sí o alágídí ló wà lọ́rùn mi báwo ló ṣe máa gbé mi lọ sí Gombe. ó jìn owó ó máa ń láti redeploy ni o. nǹkan tí mò ń plan náà nìyẹn but ẹ mọ̀ èèyàn tó bá léèyàn mi ò mọ anybody mi ò ojú Ọlọ́run nìkan náà là ń wò kí mo á fẹ́ ṣe mi ò kọ́ lé lọ́gùn Gombe mi ò lè kópo. nígbà tí o bá sọ pé o fẹ́ redeploy táwọn corpers tó kù náà táwọn náà bá redeploy jọ àwọn wo ló fẹ́ kọ́ wá kó lọ sí Gombe nǹkan tí government fẹ́ ṣe ni pé kí gbogbo wa ká mix together ká lè wá papọ̀. àǹtí ewu kò lè yín jàre. ọ̀tá ló bá ro kúrò mí o ẹ sọ fún pé kó jáwọ́. ẹ gbà mí Yọ̀ṣíbí pẹlẹbẹ ìgbàgbọ́ ẹlẹ́rìí ẹ̀yẹ àti wájú àtẹ̀yìn ẹ gbà mí. bọ́dá Sàámú kí ló ṣẹlẹ̀ kí ló fariwo. ayé mi o pẹlẹbẹ Yọ̀ṣíbí. kí ló ṣẹlẹ̀ gangan kí ló dé bọ́dá Sàámú. mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ní kó gbọ́ tí mo sọ. ẹ sọ wọ́n bí àti wájú àtẹ̀yìn. ṣé o kí mo sọ fún yín ẹ má kí n láti wájú àtẹ̀yìn mọ́ o kí ló ṣẹlẹ̀ gan. orí ẹ bàjẹ́ ní òní standing mirror ni àbúrò fúnra rẹ òní rẹ ni àti wájú àtẹ̀yìn mọ́ kó ṣeré wọ́n bí ẹjọ́ tó pápá fẹ́ bá yín sọ̀rọ̀ kí gbogbo yín kẹ́gbọ́n kan tí mo sọ sí káde dàbí lóhùn mo wọnú lẹ́mí sìn mo lọ rí àjọ kan tí wọ́n sọ sínú lẹ́mí pẹ̀lú owó ẹyọ ẹjọ́ tó wọ́n lọ́ta ló wọnú lẹ́mí tálẹ́ kófìrì tó wọnú lẹ́mí gbà tí fi èsì lé. bọ́dá Sàámú ẹ̀rọ àdó. gbéni. wàhálà ti wà bọ́dá Sàámú wàhálà ti wà. kí ni wàhálà wo ló wà àbáwọn nìkan sọ ibi tó ń rìn sí. ìwọ ló mọ ibi tó ń rìn sí ìwọ ló mọ ibi tó bá yí ẹ lọ sí jẹ́ kí yọjọ́ ṣòro tó wà nínú ayé mi tán I will get back to you in a full force in another form you see me. talẹ́rí tó wọnú lé mi ni mo bá yín sọ talẹ́rí dábàá dábì lóhùn sí máa bá yín jẹ́ o mo lè má bẹ̀rù àdó àmọ́ mi lè bẹ̀rù ẹ̀yìn wèrè yìí máa lù yín gidi talẹ́rí tó wọnú lé mi. bọ́dá Sàámú ẹ̀wẹ̀ mi ti jáde látàárọ̀ tí mo ṣe déètì ni mo gbé rice kaná ata tí wàá fi jẹ rice olélè tí mo lọ bí báyìí. abẹ́rẹ́ yìí. Ọlọ́run ìdí ẹ̀ kó o fi wà lé kó o fi mọ strange person tó wọnú lé àti orí burúkú ló lọ́ra òde mọ́ ń jẹ́ ẹ̀sẹ̀ ọbẹ̀ òkè ń dùn òun náà rìn wò tomato tó pọ̀ ju látara ọdún lọ báwo ló jẹ́ ẹ̀jẹ̀ fẹ́ dùn wèrè. mo dárò ẹjọ́ ta ló wọnú bí ta ló wọlé mo bẹ sọ ọ̀nà òṣèré ni mo ní. ẹ wọ́n Sàámú kí ló ṣe gan náà wọ́n pa èwo ni wẹ̀rẹ̀ gan mo ti jáde látàárọ̀ mo dẹ̀ wá very sure pé ńgbà tí màá fi jáde ẹ ṣì wà lórí bẹ́ẹ̀dì tẹ̀ ọrùn òṣì ẹ wá dé ń sẹ̀ wá sọ pé ẹjọ́ ẹ má yọ mí lẹ́nu. òṣèré mi ni ọrùn ẹ̀bùn tó náà fún mi látọ̀run kan ní orí àìtí mi báwo lè fẹ́ kí n sùn láì ọrùn tí bá ọrùn bá mi máa ní sàn sleep wèrè èmi náà fi yẹn bú àbí wá àtiwájú àtẹ̀yìn ta lórí. alábùkù ni. lálágbó lẹ́nu family house yẹn alábùkù ni wọ́n. ṣé èmi tí mo ti lọ skul látàárọ̀ ni mo máa mọ èèyàn tó wá drop nǹkan sínú yàrá yín. ọ̀daràn ẹlẹ́rìí ẹyẹ ìbáfọ̀ mo dàrán tó lọ ayé mi ti bàjẹ́ odidi àdó ni mo rí bẹ́ẹ̀ pẹ́rẹ́bẹ́ ayé mi ti bàjẹ́ báyìí. ẹ̀yin ò ní bàjẹ́ tán. ayé mi bàtà bí mi ti wá dánù tó ti bàjẹ́ láàbọ̀ bàtà ló máa bá mi tú ìtókùn sí. Ọlọ́run ní jó bàjẹ́ tán Ọlọ́run ní jó bàjẹ́ tán bọ́ adó tẹ́ nínú yàrá yóò dà. mo bẹ̀rù gbogbo nǹkan tó bá ti jẹ́ fẹ́síìsì. wàhálà ti wà bọ̀dá Sàámú. olóòótọ́ wàhálà ti wà. ṣé wọ́n ṣoògùn rí ni. ṣoògùn rí bàbá wọn kó wàhálà ti wà. bí mo jẹ́ rí yẹn àbí náà bẹ́ẹ̀ kó wàhálà ti wà ẹ̀yìn mi ti bàjẹ́ tó lọ́ọ̀tà ni mo fẹ́ pè báyìí. Hello bàbá di o. Ta ni. Ṣé ẹ ní nọ́mbà mi mọ́ ni Sàámú ló ń pè yín. Sàámú. Mo ti pè yín. Báwo ni gan? Ẹ̀kú ọjọ́ mẹ́ta sálàáfíà gbogbo ilé. Ẹ fi ẹ̀kú ọjọ́ mẹ́ta lẹ̀ ẹ fi yẹn lẹ̀. Wàhálà máa dì máa ní. Ní rí wàhálà. Àbúrò ní ṣẹlẹ̀ kí ló dé? Mo máa dìde wọnú yàrá mi ni. Bá àdó nínú yàrá mi tó ń sọ àlòkọ́. Àdó?
bẹ́ẹ̀ ni. ní sùúrù àdó póríṣiríṣi. mo tún bẹ́ẹ̀ bọ̀ lórí ẹbọ àtàdó. wo bí pẹ́pẹ́ yẹn bá tẹ̀dọ̀ ìparẹ́ ni ohun tó ṣe ni pé máa gbé ẹbọ nǹkan lásán ni dé àdó kọ́ ọmọ mú àdó ń bọ̀ débọ̀ nù kọ́ ọmọ mú bọ̀ lọ́dọ̀ mi. kí n já wa. èmi ògbójúlógún sọmọ àjẹkù má gbé bọ̀. ẹ mọ tí mo jẹ ní gbé yìí ni pé ẹ má bọ̀ láti lára gírámà mi yọ àdó yẹn kúrò èmi ni kí n yọ fúnra mi. máa ń go báyìí kúrò lọ́hùn ẹ mọ̀ gbogbo ọkọ tó bá ti wà pepsis báyìí mi ò fi fẹ́ fọwọ́ kàn mi ò fọwọ́ kàn. ó dàbí wọn tí ẹ mọ̀ pé ọmọ ẹnìkan kan ti ń jẹ́ mi wọ́n bí máa má dùn bọ̀ nǹkan tó kàn ṣe ni pé máa mú 20,000 bọ̀ sí. ó dà máa wọ́n nǹkan tí mo lè ṣe máa wọ́n nǹkan tí mo lè ṣe. ayé mi ò bá. á dá gbogbo ẹ̀ padà sórí ẹni tó ṣe nísìn má gbàgbé 20,000 kọ́mọ bò nísìn má tètè bọ̀ nǹkan ṣe wọ́n. ẹ sọ̀rọ̀. ẹ̀rẹ̀ ní ká sọ̀rọ̀ ṣáà ní dáa dúró sí ilé látẹ̀ kan ẹ̀rẹ̀ ní ká sọ̀rọ̀ má lè dúró. èmi ọ̀dẹ́ nìkan kan dúró ọkàn wù yín kẹ́ dúró kalẹ̀ ni ṣé mo ti bá yín sọ̀rọ̀ mo ní ẹ máa lọ sùkúù ẹ rọ̀wọ́ mi. lẹ́dí ṣáà ní handout tí lè ní ká máa lọ sí sùkúù. ibi tọ́rọ̀ tiẹ̀ ti yé mi nù mo ní kó máa lọ iléèwé ọlọ́fẹ́ máa hang out. dadi hand out ìwé tí máa kà. ìwé gbogbo ẹ̀ náà ní í ṣe ẹ máa lọ ẹ̀yin ní kẹ́ ẹ máa gbàdúrà kẹ́lẹ́ dà yín ó jẹ́ kájé wá tájé bá ti wá ń sẹ́ndì owó. ẹ wo tábà tí rí alert ní èní à ń padà bọ̀ nílé lálẹ́. ẹ máa yé wa lálẹ́. ẹ ra láti ẹ má wọrí. 1,000 náà ló kù lọ́wọ́ tèmi náà. n kò mọ ìpadà. òun rè ó kíni eléyìí yẹmi tí mo sọ fún ẹ rè tó ní kílélé yẹmi tí mo sọ ni yẹmi tí mo lè dé bá nínú ilé mi ni ẹgbà mi ẹjọ dúró lọ ẹjọ. bọ́lá Sàámú wáyà ti wà adólélé ẹ bọ̀rẹ̀ ńlẹ̀. àti ẹ̀gbọ́n tèmi iwájú ṣọ́ọ̀bù wọn gbẹ́bọ̀ sí báwo lẹ́bọ̀ àtàbí ṣe wọnú ilé ẹ wá. kò yé mi wọ́n ní babaláwo kan tó gbójú wọ́n ló ló bù wá bí mo lè rántí pé ní àárọ̀ àná èmi ò mọ babaláwo èmi ìmọ̀ mi tó ti rówó ra fọ́ọ̀rọ̀ là mi ìmọ̀ mi tó ti rówó ra ó kò gbé fọ́ọ̀rọ̀ là yóò bá dẹ̀ gbé sójú ọ̀nà báyìí yóò di èyí ọ̀nà yóò búlọ̀kù ẹ̀ ní mo lè gbàjà pé wáyé tó máa fi gbé mọ́tò sójú ọ̀nà. bọ́lá Sàámú ẹnu iná ní ẹ bá ti máa bù wọn. mi ò tètè mọ̀ pé babaláwo ni tòró túṣ gan ẹ̀rù tí bà mí kó má lọ jẹ́ bàbá yìí ní báyìí torí ó lọ ó lè ní mọ́mọ́ ẹ o. yá tún béèrè lọ́wọ́ àwọn tẹ́jọ wà lọ́lẹ̀ bóò ní ẹ bọ́ sí dédé. ẹ wà á dà fún yín gbogbo wa látara láti jáde kó sẹ́ni kankan nu ilé yìí àmọ́ bó ṣe débẹ̀. lóòótọ́ olórí burúkú ni wọ́n lóòótọ́ nínú ilé yìí àmọ́ wọn ò lè parọ́ mo ti bí gbogbo wọn léèrè wọn láwọn ò mọ bẹ́ẹ̀ bọ́ ṣe débi àmọ́ bí tí mo France babaláwo yẹn ló máa jẹ́. Sàámú nídìí ayò ó sàmú tó sọ fún mi ó ní tí ń bá gọ́ ó yẹ kí n nọ̀sẹ̀ síta síwọ́n náà mọ̀ bó ṣe kó yẹ kó nọ̀sẹ̀ síta ni. mo ti pé bàbá di o bàbá di o yẹ mo mọ̀ tẹ́lẹ̀ nígbà tá a ti ń kéré bọ̀ mo mọ̀ ó wá ní pé kí n yọ àǹdó yìí ó ní kí n yọ wá fún òun ó ní mo yí pé ìyẹn jọ fún ọ̀nà. mo ti tán ya. àníkè bá mi yọ gbogbo nǹkan tó bá ti wà fẹ́ robotic mi ò kì í súnmọ́. eré ti wà fẹ́ robotic jù. ara lé ẹ ní ọjà. kí ló ṣe àìtá yìí ò lè bá wọn jà. tábà ní kájà ní ìsìnkú yà kó ṣẹlẹ̀ síbẹ̀ ní ìwọ̀n ìgbọ́n ní kò já nǹkan fún. nǹkan ò lè ṣe é skẹ́dọ̀ nǹkan ò lè ṣe é ó dà gbọ́dọ̀ lójú pẹlẹbẹ ìwọ yọ. èmi bọ́dá Sàámú kẹ́yìn bá yín yọ tí bá lọ́jọ́ tí nǹkan bá lọ ṣe wá ń kọ́. nǹkan ò lè ṣe yẹn wọ́n ẹ jẹ́ kí n pe bàbá di o ẹ̀wọ̀n ẹ jẹ́ kí n pè é nǹkan kò ní ṣe yín mú I'm very sure ni kò tún tó máa ń ṣe yín Ọlọ́run. Sàámú ìtúrè Sàámú. hello bàbá di o. bọ́ọ̀lù ọtí ṣe báyìí nísìn. ẹ jọ àjò dẹ́ni kí n yọ wá mo lọ́rẹ̀ mi bí best friend mo dẹ̀ lára lé mi bí pẹlẹbẹ ẹjọ obìnrin àtọkùnrin ni ṣé wọ́n lè bà mí yọ torí gbogbo nǹkan tó bá ti wà bẹ́ẹ̀ mi ò kì í súnmọ́. ṣé bí wọ́n ní orí àdónú yàrá rẹ̀ àwa ló ń gbé èèyàn sí kò burú sọ gbọ́ ẹni ọba fẹ́ jọ fẹ́ rẹ̀ rù ẹlẹ́rù nù sọrí tọ́ba jẹ́ pọ́bìnrin lọ́ fẹ́ bọ̀ ọjà tọ́ba ti lè já kò ní súnmọ́ ọkùnrin fódìdí ọdún kan tọ́ba sì jẹ́ pọ́kùnrin náà lórí tó fẹ́ ràn lọ́wọ́ tó jẹ́ láàánú òun náà gbọ́dọ̀ súnmọ́ obìnrin fódìdí ọdún kan. ẹ wo ẹkọ tẹ ìsọ̀rọ̀ dáadáa ẹ mọ ní ẹmẹsọ ẹmẹ tó pè yín. jáǹtọ́ ọjà kan máa mú bọ̀ àdóhùn ní sẹ́fẹ̀ dún òun mọ̀ ń wò lọ́ọ̀kan yìí mọ̀ ń wò ní àyín.
alẹ́ iná tó gbé yẹn goat egun yẹn má mi yán ní bá mi yán jọ. torí pa nífẹ̀ẹ́ la fi dó tó bá yẹ ìwà ayọ̀ kẹ fún rẹ̀. ṣe ní sùúrù tó gbọ́ndọ́ wí ni ní sùúrù skendo káṣẹ̀ wà ló gbọ́ndọ́ sọ o lè mara dúró fún mi odindi ọdún kan odindi ọdún kan o lè mara dúró fún mi mi ò lè dígí ní ìmú ni jọ odindi ọdún kan jọba mi dúró skendo. Bọ́lá Sàámú. Ìjọba mi yọ pẹ̀lẹ́bẹ́ kò sí. Èmi Bọ́lá Sàámú kí bá yín yọ eléyìí ẹ lè nírú mi láàbúrò kẹ́ gbàdúrà pé kí má lè súnmọ́ ọkùnrin fódìdí ọdún kan gbáko. Ṣé o ní boyfriend ni? Bọ́lá Sàámú ní boyfriend. Níbo ló ń wà? Ẹ̀yin ò kàn yín mo ní boyfriend. Èmi ò lè bá yín yọ. Àmọ́ ń ya wèrè. Bọ́lá Sàámú ṣe mo kọ́ bá yín ni. Tí mo jẹ́ ship tenant nílé tí kò tiẹ̀ lè bá kẹ́lù sọ̀rọ̀ bí nígbà wo sọ̀rọ̀ bá mi jẹ́ kí ní jàre wọ́n lóò ní boyfriend o lè máa dúró fún mi fódìdí ọdún kan kó má bọkùnrin ṣe nítorí kí lè lálàáfíà àbó ṣí èrè. Bọ́lá Sàámú kí ni ìwúlò yẹ kó ẹ kúrò lọ́wọ́ sàlẹ̀ ṣe mo kọ́ bá yín. Àlàáfíà mi ṣé kò jẹ́ lógún. Àlàáfíà yóò jẹ́ mi lógún ẹ kúrò lọ́wọ́ fún Bọ́lá Sàámú. Ìrọ̀rùn mi kọ́ ni ìrọ̀rùn ẹni. Àwẹ̀rẹ̀. Bọ́lá Sàámú ẹ kúrò lọ́wọ́ kí n lọ. Bẹ́ẹ̀ni yóò dùn mí yóò bá mi. Sáré yọ. Bọ́lá Sàámú lè yọ kọ́kọ́ fún yẹn. Driver, ẹjọ́ wọn màmá ní ìdìrò lọ́wọ́ kan ẹjọ́ tẹ́ bá ti já gbogbo àwọn èrò sílẹ̀ ẹjọ́ máa gbé wa débi kan. Níbo ni bẹ̀rẹ̀? Níbo ni bẹ̀rẹ̀ náà? Akórèdé ìsàlẹ̀. Akórèdé ìsàlẹ̀ báwo? Akórèdé ìsàlẹ̀ lẹ́sọ̀lẹ̀ fi dà ibi tó jìnnà gan yẹn. Kí ló ṣẹlẹ̀? Stop it! Èmi ò ń ṣe ọkùnrin olórí burúkú o. I'm a responsible married man. Mi ò ń ṣe gbogbo òṣì yẹn o. Èló lẹ wá fẹ́ gbà? Tó bá tiẹ̀ jẹ́ pé bí ìwà bí ìṣìnà fẹ́ wà lára yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ dírẹ́fà tó ń dírẹ́fà ẹ̀ fọwọ́ ṣe báyìí tí ẹ fẹ́ kára ẹ̀ múùfù ni ṣé kò ní kó wa wọgbó ni. Èwo ń tí yín wo ni èwo ń tí ta ló fà mí láṣọ. Ẹ má bínú ó ṣe mistake kan. Ó ṣèṣì ni bó ṣe tó yìí ṣé baby fat ni baby fat ló wà lára ẹ̀ ìrọ̀ tó ló wà mọ̀ orú àwọn ọmọ báyìí akọ̀rí gbẹ̀ngbẹ̀ngbẹ̀ bọ̀ baby fat ni o kó má fà mí láṣọ mọ́ o ẹ̀dọ̀wọ́ ẹ̀mú o ẹ̀yin ló bí ẹ o ẹ̀dọ̀wọ́ ẹ̀mú o. Ta ló gbá mi lọ́rùn àbọ̀ lórí burúkú ni ẹni tẹ́lẹ̀tẹ́lẹ̀ baby fat ni mo ń pè mí ọmọ pa adult fat ni adult fat lélẹ́yìí o tó o bá tún gbá mi àbọ̀wọ́ ẹ̀ tún kàn mí máa dábí ìrù ni àbọ̀ lórí burúkú ni ni èwo ló ṣòṣì ni ó ṣèṣì ni ó fà mí láṣọ ló ṣèṣì ó gbá mi ètò ìjọba baby fat ni mo pè tẹ́lẹ̀ èwo ni gbogbo wèrè gan nínú mọ́tò èrò. Yé ìtàgé oríbi o yé ìbúdẹ́mi yé oríbi ẹ̀yẹ back ayé ma bàjẹ́ ni jọba back kò ní jẹ́ fún ẹ ayé ma bàjẹ́ ni back ni kò ní jẹ́ fún ẹ ayé ma bàjẹ́ ni kí ló ń gorí burúkú iná àbọ̀lórí kí ni gbogbo wèrè. Èwo la bùrọ̀ máa gbáyàn lórí gbáyàn lọ́rùn gbáyàn lára. Ẹ má bínú ẹjọ́. Ó ṣe bẹ́ẹ̀ ó jẹ́ ẹ̀gbọ́n tó fi ṣiṣẹ́ ìṣègùn kò lóde òní. Ó ló fi ṣe wọ́rọ̀wọ́rọ̀ báyìí. Ẹ fẹ́ lọ tọ́jú ẹ̀. Ẹni sùúrù wèrè ni bó ṣe wà yìí. Ẹ wà lè ṣàtà mọ́tò ẹ wá gbé sínú mọ́tò èrò. Ayé ìgbìmọ̀ yìí àbàjẹ́ bẹ́ẹ̀. Dẹ́rẹ́bà ẹ̀yin ti jẹ́ gbèsè ti yín o ẹni bá fún dẹ́rẹ́bà lówó nínú yín orí ẹ̀ ti bàjẹ́ tí ti bàjẹ́. Ó dà pé mo mọ̀ ọ̀nà ìtẹ́yọ̀ máa gbà bí ìjábá ẹ̀ máa fi já síbí kọ̀rọ̀ ńlá ni màá kàn lè gbé báìkì Ìbàfò. Bọ́dá Sàámú. Kí ló ṣe ń bì? Ibi ni sísítà mi ń gbé. Ṣé òun kí mo mọ̀ pé àwọn bírọ́dà kan wà mí tó ń gbé bì tó ń fà ìbàdí tó ń lájá ṣé ọ̀nà ọba? Mo ní sísítà mi ń gbé bí ṣẹ́gbọ́n kan tí mo sọ tẹ́lẹ̀. Ìwọ Ìbàfò. Èmi bá wèrè tó rẹ̀ ojú náà yẹ ẹ̀jẹ̀ mi ò ẹ̀jẹ̀ mi jẹ́ ó ti bẹ̀yìn mi ẹ bá gbà lọ́wọ́ ẹ bá. Yé ó ti tì bàbẹ́ ó ti tì bàbẹ́. Ọ̀pánu jẹ̀gẹ̀jẹ̀gẹ̀ awó òde ọ̀nà ọ̀ràn ni mo ṣe mi ò ṣẹ́kú
ẹnìkan ìmọ̀rúkọ kú kíkú ó pani àìmọ̀rúkọ àrùn kárùn ó gbé nílé gbogbo ọ̀rọ̀ tí òkété bá bálẹ̀ sọ onílẹ̀ gbọ́ ó yá jókòó síbẹ̀. babaláwo corporate irọ́ mi sọ pé mákẹ́tà ní èdè wo mi fẹ́ ni pé mo fẹ́ sọ pé ẹ̀yin ni toymas amẹ́yìn lọ lásìkò rárá ẹ wo ohun tí mo sọ ni pé aṣọ tẹ̀ wọ ẹ corporate ẹ̀ ń pọ̀ fọ̀ ẹjọ́ tó yọ lọ ẹjọ́ ṣé ní kíní kan wà tó ti di màá bẹ́ ẹ bá mi yọ nǹkan ẹ̀ ó ní gangan ni mò ń wá kíní abẹ́ yẹn gangan ni ẹjọ́. ẹ lè yọ nǹkan kan mo fẹ́ yọ kí ló fẹ́ ṣe. mo fẹ́ fọwọ́ kàn. o fẹ́ fọwọ́ kàn. mo fẹ́ fọwọ́ kàn. bàbá wa ni. àwọn làwọn èèyàn wèrè o èmi ò ṣe èèyàn wèrè o àtọ mi ò ṣe èèyàn wèrè olórí burúkú ni àti inú mọ́tò ló ti disturb mi kó tó di pé gba nǹkan lọ́wọ́ mi mí ìdẹ mọ́ rí. wo Mr. Banji ká gbọ́rọ̀ ẹ wo ó dẹ̀ níbi tí mò ń lọ o bí mo ṣe ń wo arákùnrin nǹkan kan wà lára ẹ̀. bẹ́ẹ̀ ni bàbá nǹkan wà lára ẹ̀ ó jẹ àgbọn tó fi ṣiṣẹ́ ìṣẹ́gun kò lódò ni ó ló fi ṣe wọ́rọ̀wọ́rọ̀ báyìí ó ló fi ṣe wọ́rọ̀wọ́rọ̀. àmọ́ ẹ jẹ́ kí n fún yín ní ìṣẹ́jú mẹ́wàá nínú àkókò mi ẹ gbé tẹ̀lé mi ilé mi ò jìnnà sí bíbá. ẹ lè gbé kẹ́gbẹ́ tẹ̀lé mi. ẹ gbé tẹ̀lé mi. ṣé mo lè lọ́wọ́ náà ṣe àwọn fẹ́ lọ pẹ̀lú ọ̀la ṣe é ràn lọ́wọ́. ṣé mo lè jọ ọkọ rẹ̀. ó lè jọ ọkọ ká. tútù là á bálé olúwẹ̀rí ẹ̀rọ pẹ̀sẹ́ǹtì gbé ẹ̀rọ pẹ̀sẹ́ǹtì gbé kó tù ọ́ pẹ̀sẹ̀ kó tù ọ́ pẹ̀sẹ̀ kó tù ọ́ pẹ̀sẹ̀ kó tù ọ́ pẹ̀sẹ̀. ẹ jọ sà sọlọ́sùn lẹ́yìn ni. mi mọ nǹkan tó rí. mi understand kan pé kó tútù là ń bálé olúwẹ̀rí kó tù ọ́ pẹ̀sẹ̀ kó tù ọ́ pẹ̀sẹ̀ professor mi understand yìí o ta lẹ́yìn gangan ẹ dá mi lóhùn táìmù ti lọ nǹkan tó máa ń fi sábẹ́ yìí ó important ṣe mi mo fẹ́ gbà kí n máa lọ ní tèmi ni. Mr. Man kí ló ń ṣe ẹ ná kí ni gbogbo wàhálà ẹ ná ṣé o rò pé mo ṣeré bíi ni àbúrò pé mo ní tẹ̀ nítorí pé mo rí pé òun sáré tẹ̀lé máa yìí ni mo ní kí help ayé ẹ o dey wan disturb me. I am sorry papa. Sorry for yourself. Daddy, yes. Tó bá ti fẹ́ kẹ́ ṣe kó tẹ́ fẹ́ ṣe ẹni kó máa lọ. No. I have to do this. Mo need láti ṣe tẹ́ni. Ẹ̀rọ pẹ̀sẹ́ǹtì gbé. Kó tù ọ́ pẹ̀sẹ̀. Wow! I am good! Larry, are you good? On guard! I am good! Are you sure you're good? Bro! Yeah! You should stop playing with me! Really? I am good! Are you fucking sure you're on guard? God damn it! Oh, God damn it. I am good! Sir, ẹjọ́ dúró Ọlọ́run. Just say that is good. Ẹjọ́ kí ni tó wà lábẹ́ yẹn gangan ló important ṣe mi ẹ jẹ́ kí ẹ bá mi yọ kí mi máa lọ ẹjọ́. Ṣé bí ìwọ ló ní kíní yẹn? Èmi mo ní ẹ bá mi yọ. Ìwọ náà ni kó wá yọ. Ẹyọ. No, ìwọ ni kó wá yọ fúnra rẹ̀. Ẹ ṣe gan ẹ ṣe ẹjọ́ Wá yọ. Dùn wíọ̀. Kí ló dé ṣe báyìí? Ṣé kúṣe ló ṣe tó fi yéé wèrè fẹ́ gé mi jẹ ó fẹ́ gé mi jẹ olórí burúkú fẹ́ gé mi jẹ. Àdùn. Mr. Man, kí ni nǹkan tó wà nù ẹ̀? Àdùn ló wà ńbẹ̀ mo dídé bàdùn yẹn nínú yàrá mi ní àti ẹbọ tó wà ńbẹ̀ bàbá àdùn wá sọ wípé kí n máa mú àdùn yẹn bọ̀ àdùn ni. Àdùn? Bẹ́ẹ̀ ni. Ẹ jẹ́ ká wò. Ẹ̀yin ò lè yọ ni ẹ wò àdùn ọ̀nà àtọwọ́ ẹ̀ yọ ẹ̀rí pé nǹkan burúkú ni wọ́n ní kí n máa mú bọ̀ lọ́dọ̀ àwọn. Mr. Man. Sá. Àdó lásán ni eléyìí. Just ordinary àdó. Tí ò ní nǹkan kan ní. Ẹ ti ń wo wèrè àti tọ́dún mélòó. Ó dà pé wèrè lẹ specialize ní lórí àdó tí wọ́n sọ pé àdó burúkú ni tó sọ pé bó ṣe wà yìí sìn wọ́n fi sọ kú èèyàn kan rò sínú yàrá mi ni pé èmi máa kú lójijì kí lè ṣe fún mi ètò kí lè ṣe fún mi lórí ẹ̀. Má jẹ́ kó tún ẹ̀ àdó lásán ni eléyìí. Ẹ bá mú jọ kò lè tún kiri wèrè lẹ́mọ̀ wò wọ́n lọ challenge kiri síbẹ̀ you fucking good. Mo sọ́ọ̀rì fún máà tó ń lọ yìí n tó ń bá pò ó ju n tó ń sọ yìí lọ. Ẹ wo madam ara ẹ ti balẹ̀
mo kàn nídìí láti béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ ẹ̀ àti àwọn ọ̀rọ̀ kékeré kan tí mo fẹ́ bá sọ kí ẹ tó lè máa lọ but I'm coming. Let's go. bàbá di owó ìpín síbẹ̀ 20,000 lẹ́ni kí n mọ owó ìpín síbẹ̀ àwọn èèyàn mọ̀ pé mo lówó lọ́wọ́ owó wà lọ́wọ́ mi mo mú inú owó ni. kò gbọ́dọ̀ dín ní ọ̀yà nàrí ẹ̀ síwájú. lẹ́kẹ̀rẹ̀ kí ló ṣẹlẹ̀. nàrí síwájú. bàbá jọ ẹgbẹ̀bí ó ti pé mẹ́ta. ta ló sọ fún ọ pé mẹ́ta mo fẹ́ lù. méje mọ̀ lọ. méje mọ̀ lọ. ṣé wọ́n mọ̀ pé ìtọ̀ ọ̀gẹ̀dẹ̀ yìí wọ́n máa fi rọ́pò èèyàn ni wọ́n fi rọ́pò ní ikú tí a fẹ́ kọ́ kú ìtọ̀ ọ̀gẹ̀dẹ̀ ni ọgbà kú yeye kú ológbó ní ìgbà kú ẹdun. ẹ ti gba 20k kí ló kù báyìí. ṣé torí mo fún ọ ní dísíkáǹtì 40k lọ́yẹ̀ ń gbà àmọ́ ṣé ikọ̀ pé mọ̀ọ́mọ́ ni ń bá sọ̀rọ̀ dé ọ̀yà bá má dùn. ìbàdàn tó fún mi kó tó di pé bíi nínú mi jẹ́rìí àdó mi orin ẹwà dùtí wèrè ẹwà ọ̀dùn náà gbé wá sínú ilé mi o. ẹ rí bórí àdó yẹn ṣe kọ́ọ̀fù ẹ rí bóyá kọ́ọ̀fù báyìí. mo rí. bàbá àdó ẹjọ kí ló rí àdó yìí kí ló jọ. àbẹ̀rù rí àdó yìí kí ló jọ. mo rí má ti ìjà máa sọ ń tádó ìjọba yìí o. bíi kí ni. ọjọ́ tí máa bínú ń bọ̀ lórí rẹ̀ yóò máa tu ni ìfúẹ̀ àdó yìí náà máa bínú tí a fún ni a fi ṣe ọ̀dìrì gbàgbà fúẹ́ ọgbọ́lọgbọ́ ọmọ gbọ́dọ̀ ọmọ ọ̀pẹ̀lẹ̀ lọ̀pẹ̀lẹ̀ ọmọ ọ̀run mi làfẹ́ adébáfọ́ oníkẹsà tí sọmọ bíbí inú àbíkú ayé tọ́tọ́ ní sóhun oyè faniyóye àbíkú mọ́rẹ̀ lábíkú ọgbọ́jọ́ kúdà yé lọ ọ̀gá pásọ̀ àdìbẹ̀dẹ̀bẹ̀rẹ̀. lórúkọ Jésù àmì lórúkọ Jésù. má sọ bẹ́ẹ̀ Sàámú. ohun tí mo mọ̀ nìyẹn. orúkọ Jésù kẹ̀ yí padà èṣù èpè láfi wépe bọ́mọ bá ń jalè ohun tá a bá fẹ́ fi wò á nìkan lọ rè jí wa ni nǹkan burúkú la fi ṣe ọmọ ní ariwo gbàgbà ariwo aláàgbà. aláàgbà àkọ́ bàbá máa ríwo ni ariwo gbàgbà ariwo àìfòkú gbígbà bọ̀gún lé. ariwo gbàgbà ariwo. àìfàkàlàmàgbọ́ bọ̀gún àrẹ́jà. ariwo gbàgbà ariwo. apáṣá ní kógun ọ̀tá ọ̀sá. ariwo gbàgbà ariwo. ogun wọn sá ogun wọn sá àdúgbò ọ̀sá wọn. ariwo gbàgbà ariwo. ẹni àwọn olé. ariwo gbàgbà ariwo. àkàlàmàgbọ́ àwọn àrẹ́jà. ariwo gbàgbà ariwo. kí ló ń ṣe yìí Sàámú. mi ò gẹ̀ tí bẹ́ẹ̀ mi ní ọjọ́ wọ́n ti wà ní ìsìn iṣẹ́ burúkú ni ẹ ṣe o ọ wàá gbé ẹbọ gbogbo nǹkan burúkú tí ń gbénu rẹ̀ á dà sórí ẹbọ á pèsè ẹ̀mẹ́bọ ẹbọ ńlọ wàá gbé lọ sínú igbó gbogbo tó a bá pàdé lọ́nà má bẹ̀rù ṣàyà dídí má bẹ̀rù o ojú kòrò làmúṣàwọ̀ lótú fẹ̀ bọ́ bá ti ń lọ báyìí gbogbo àwọn tó bá pàdé má fọ ọ̀fẹ́ ní kankan tó a bá ti á lọ tán ọ wàá rí igi kan tí wọ́n sọ akèrègbè mẹ́ta mọ́ gbé kàdí ẹ̀ tó bá ti gbẹ bọ̀ kàdí ẹ̀ má bọ̀. igi tí wọ́n sọ akèrègbè mẹ́ta mọ́ bẹ́ẹ̀ni díẹ̀ ni màá gbé. èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ bẹ́ẹ̀ ni kò gbé sí. ohun tí n bá ti rí kí n má fọ̀. má fọ̀. kí n má rùn. má bẹ̀rù kankan. kí n má dẹ̀ jápa. n yẹ sá o. àmẹ́rin tó sọ pé má fọ̀ ló kọ jápa. wọ́n má ṣe bẹ́ẹ̀ tiẹ̀ má ṣe bẹ́ẹ̀ o sọ gbọ́ tó bá ti gbé lẹ̀ tán tó bá yẹ bóyá bá fi lè kanlẹ̀ ẹni tó di ẹrù yìí yóò forí ara ẹ̀ gbé èmi mo sọ bẹ́ẹ̀ fún ìṣòro faribalẹ̀. ariwo gbàgbà. ariwo apáṣá ní kó gun ọ̀tá ọ̀sá. ariwo gbàgbà. ariwo ogun wọn sá ogun wọn sá à ń sọ̀kọ àwùsá. ariwo gbàgbà. ariwo. ẹni ọmọ jòsẹ́. ẹyin ló lẹ́yìn lẹ́ ń jó. èmi mò ń gbọ́n tèmi ni. mi ò mọ ẹni mo ṣe o mi ò mọ ẹni tí mo ṣe o tó gbàdùn sínú yàrá mi o mi ní kí tèèyàn má dà mí òró tọmọlà kejì níbí o mi mọ ẹni tí mo ṣe o ẹni mo ṣe wọn ní kẹrù má bà fẹ́ jọ nǹkan burúkú kọ̀ọ̀kan ẹ má yọjú sí mi o ọmọ Jésù ní mí ẹ̀yìn òdúró Ọlọ́run ẹ má dẹ̀rù bà mí. ṣé ẹ ti rójú ọ̀nà. bẹ́ẹ̀ni a ti rójú ọ̀nà. ojú ọ̀nà dà. ojú ọ̀nà ni. ẹ já lọ. gbọ́mẹ̀. mi ò sá lọ. ta ni ẹ ibo lọ sí bọ̀. mo ń bọ́ láti ilé bẹ́ẹ̀ di o ẹjọ́ dúró lọ ẹ ṣàánú mi ẹ má jẹ́ kí n kúkú oró ẹjọ́ ẹ wò ń tọ́gbé fún mi lélẹ́yìí ẹyẹ yìí mo dénú yàrá mi ní bá dédé bá àdó ni mo bá nú yàrá mi àtẹ́bọ́ wọ́n ní kí n gbé tó wà lọ́wọ́ mi wọ́n ní kí n gbé lọ sí ìdí igi kan tí wọ́n sọ akèrègbè mẹ́ta mọ́. bẹ́ẹ̀ dákẹ́ wọ́n ní kò gbé ẹ̀bùn wá síbí wọ́n sọ pé ó máa bá wọn bí ni. wọ́n ní tí bá ti rí yín wọ́n ní pé kí n máa fọ̀. àwọn ló sọ pé kò máa fọ̀. ẹ̀ tó ní kí n máa fọ̀ ló ní kí n máa rùn. bó jẹ́ ṣe wá rí wa yìí
ó fọ́ ó jẹ̀ tún. àbí ó fọ́ mi ò lè rùn mí dẹ̀ ní ìjápa àbí tẹ́ ìbà ti dẹ́rù bà mí ní ìjápa ìjọ ìbá náà mi. a jẹ́ pé ènìyàn wa ni wo bí ó máa bá wa ṣàríyá níbí wàá jó. mi rẹ̀ báyìí ṣe rẹ̀ jẹ́ kí n máa lọ jẹ́jẹ́ ìgbà tí mi ò ti fọ́ jẹ́ kí n máa lọ. kò lè nǹkan tí bá ti sọ ìwọ ṣáà máa sọ tẹ̀lé mi. bẹ́ẹ̀ sí ni jọ. ewúrẹ́ wo ni mo fẹ́ jó sí. wà ní ó lẹ́ni tí mo fi jọ mi ò gbọ́. lẹ́ni tí mo fi jọ. mi ò gbọ́. ó lẹ́ni tí mo fi jọ. sọ́dáadáa. ó lẹ́ni tí mo fi jọ. alábẹ́ gbogbo là. ó lẹ́ni tí mo báyìí ìwọ̀n pàdé mi tóbi. alábẹ́ gbogbo là. ó lẹ́ni tí mo fi jọ. ta ni ló fi jọ. Fẹ́mi Adébáyọ̀. bíi ta ni. Pínwẹ́ Adémọ́lá. ta ló tún fi jọ. Ibrahim Jada. pẹ̀lú ta ni. gbogbo wọn pọ̀ níbẹ̀. ta ló tún fi jọ. ẹ wò má fi jẹ iná mi ń wò má fi jọ ẹ mọ̀ pé ẹgbẹ́. ta ni. ẹ bọ̀rọ̀ ẹgbẹ́ má fi jọ ẹjẹ́ ìwà bẹ́ẹ̀ yín. ọmọ ènìyàn yìí ó mú ẹ jù ọmọ ènìyàn dẹ́ mọ̀ ó mú ẹ. ẹja filẹ̀ ṣẹṣẹ kójú ọ̀nà rèé. ojú ọ̀nà rèé. ẹja lọ. ń pè mí lọ́mọ ènìyàn ọlọ́run àìṣe lọ́mọ olúgbò. ẹ̀mí mímọ́ agbára ọ̀run wọ́n á gbé mi wọ̀. ẹ̀mí mímọ́ agbára ọ̀run wọ́n á gbé mi wọ̀. màmá jẹ́ káwọn ẹ̀mí òkùnkùn kan tún dẹ́rù bà mí mọ́. ta ló tún sọkún? mo ń gbọ́rọ̀ ẹkún mo ń gbọ́rọ̀ ẹkún bì kan. ta ni yẹn ń jẹ́ ta ló ń gẹ́? Who is crying in the bush? Who is crying in the bush? egbére kọ́ ni. adùnìdùnì ọmọ babaláwo ojú òde tiẹ̀ pé ọmọ babaláwo ni ẹ́ and you are proud to be ọmọ babaláwo níwọ. kí ló fẹ́ tì mí lójú? Yes, I am proud to be ọmọ babaláwo. bó o ṣe wà yìí. Yes. Kí ló fẹ́ tì mí lójú? ṣé báwọn kan ṣáà ló ń jẹ́ ọmọ pásítọ̀ àwọn ọmọ kan jẹ́ ló ń jẹ́ ọmọ àwọn àáfà. kí ló fẹ́ tì mí lójú? ojú òtí àbí. ojú òtí mi o. ó dáa bó o ṣe wà yìí pẹ̀lú ọmọ babaláwo tó jẹ́ ṣé o máa mọṣẹ́ bó ṣe wà ṣé o mọṣẹ́ bó ṣe wà ó mọ̀ ṣe gùn ṣé o mọ̀ ṣe gùn. lọ́sà ọmọ ẹ ṣáà máa ń pa mí lẹ́rìn báwo mo ṣe ní mọṣẹ́ bàbá mi. mọṣẹ́. ìwọ mọ oògùn owó ṣe tó bá léèyàn kan fẹ́ ṣe oògùn owó tó strong báyìí ṣé o lè ṣe ìwọ yìí. kò sí nǹkan tí mo lè ṣe. ìwọ yìí lè ṣe oògùn owó. mo lè ṣe. irú oògùn owó ìwọ mọ oògùn owó tó bá lóògùn owó gidi ní ìwọ mọ́gùn. ẹ wá ẹ jẹ́ sàn ọkọ̀ fún yín tó bá yẹ pé lóòótọ́ lẹ fẹ́ ṣoògùn owó tí kò ń ṣe pé ẹ̀kan dọ́gbọ́n á máa gbọ́rọ̀ lẹ́nu mi lásàmú advantage la wà. ojú ti la. gbogbo èèyàn mọ̀ kò dúlà kí là máa ṣe tá a máa fi lówó ni. tẹ́yìn bá lè kó fìrí ẹni egbére nǹkan kékeré báyìí ni máa àdìmọ̀ ẹ máa dolówó ńlá bẹ́ẹ̀ ni. àdùnní tí ò wá jẹ́ kó mò ń bẹ̀rù ogun ẹ̀ bàbá ẹ lọ́lọ́gùn tí ò wá jẹ́ kó mò ń bẹ̀rù ogun ní ìbákọ́lù ẹ̀ ẹni egbére ibo lè yàn ti fẹ́ lé gbére dípò tí yóò máa lẹ́ni lọ́wọ́ ẹ̀. ẹ̀yin náà ẹ gbọ́ wọ́n tẹ bá lè kó fìrí ẹ̀ ìyẹn mú wá síwájú mi. sógun mi kò sógun mi ó mọ̀gùn ní ó mọ̀ṣẹ̀ṣe ó mẹ́nìtì kí ṣe máa wẹ́ ní egbére káàkiri ní èjì orí ẹ̀ ò pé ìwọ ọmọ pín ní sílẹ̀ òdèbè má dà mí láàmú ibo lè yàn ti fẹ́ lé gbére láyé sí ìta wà ṣáà lè kó egbére mọ́ èèyàn lè rè gbére mọ́ dépò tí màá rí ẹ̀ ní lọ́wọ́ ẹ̀. ẹni ọgbọ́n kan tí mo ṣe wá kàn lè kó fìrí ẹ̀ ẹni egbére ẹ kàn mú wá bá mi. tí n bá rí ẹni egbére màá wá lówó bíi Dangote. ẹ lówó ju Dangote lọ. ìwọ náà ni tó ṣoògùn owó tó ra plane rí ṣé wọn gbọ́ rí pé èèyàn ṣoògùn owó ra plane. Rasamu ẹ̀yin lè máa kọ́kọ́ bẹ̀rẹ̀ ńgbà yẹn. ibo ni mo ti fẹ́rẹ́ ní egbére ológun ọmọogun gọ́gọ́jọ. egbére rí egbére rí ẹjọ mọ́mí egbére mọ́mí egbére mọ́mí egbére mọ́mí egbére right ẹjọ bàbí ṣé gbére ní
confirmed statement ẹjọ́ dúró lọ wọ́n ní tí nǹkan kan ò bá ṣẹ́ ìṣẹ́ kì í déédéé ṣe lásán ẹjọ́ dúró lọ ẹbọ tó ń gbé fún mi rè tó ní kí n gbé lọ wọ́n ní kẹrù má bà mí nítorí nǹkan kan tí mo rí inú yàrá mi ẹ nítorí burúkú ẹjọ́ dúró lọ ẹ ṣàánú mi ẹ wò wọ́n dẹ̀ sọ fún mi wípé ìjọ́kíjọ́ tí n bá rí egbèrè àbí tí ò bá rí egbèrè wọ́n lẹ́ni tó wà lọ́wọ́ yìí wọ́n lówó ni ẹjọ́ dúró lọ ẹ ṣàánú mi mo fẹ́ máa gbá Àbújá mo fẹ́ kọ́lé sí Banana Island ẹjọ́ lẹ́gbẹ̀ẹ́ Mike Adenuga ni mo fẹ́ kọ́lé sí ẹjọ́ dúró lọ ẹ kàn fún mi ní ẹni ẹjọ́ madam egbèrè wọ́n lè sọ pé yẹn egbèrè ẹ máa nice gan ẹjọ́ help me ẹjọ́ ẹ fún mi lẹ́nì ẹ ṣe mí láàánú ẹyẹ àní ẹ ṣe mí láàánú mọ̀mí egbèrè madam egbèrè ń dáràn tó lọ jẹ́mi ní fagídí gbẹ ní ìlọ́wọ́ ẹ̀ báyìí tó lè jẹ́ kí mọ̀ pé tí ọba rẹ ní egbére owó máa dé ọ̀la máa dé jẹ́mi wà ní gbẹ ní ìkó lọ́wọ́ ẹ̀ ni má gbẹ ní yòó kò sí bóyá lè wù kò rí o opportunity ni wọ́n gbé nǹkan náà ní máa ń jẹ́ kó opportunity tí mo rí tí máa ń jẹ́ kó lọ ni má gbẹ kò ga tó mi tí bá kì í mọ́lẹ̀ ìgboro sí tí mi ò lè ṣe fún kò sí tí mi ò lè ṣe fún o ga tó mi má gbẹ ní ìlọ́wọ́ ẹ̀ o má fagídí gbà ni má fagídí gbà lọ́wọ́ ẹ̀. Adé ń bẹ wèrè dẹ̀ ó dẹ̀ fi mí sòkún mo fòkò mo fi dẹ́rù bá wèrè Ọlọ́run wọ́n ní ìṣẹ́jú kan ló wà láàrin ikú àti ìyè kódà láàrin owó àtòṣì ìṣẹ́jú kan ló wà ńbẹ̀ Ọlọ́run o Ẹlẹ́dàá mi ṣàánú mi o Ẹlẹ́dàá mi ṣàánú mi o Ẹlẹ́dàá mi ṣàánú mi o ẹni ìgbére mo fẹ́ gbé o táì mo rò kò máa gbóná ní ṣá mo rò kò máa gbóná ní ṣá. Ọlọ́run Ẹlẹ́dàá mi mo ti gbẹ́ ní ẹgbẹ́rẹ́ báyìí o owó ti dé o Ọlọ́run jọ ìgbà téèyàn bá lówó lọ́wọ́ ó ní ìṣòro máa ń pọ̀ bẹ́ẹ̀ owó ti dé báyìí ń sìn ayé ò ní lé mi mọ́. yéé kí ló ṣẹlẹ̀ tó ló gbá mi dì mo lè fi ìbéèrè ẹ̀ jẹ́ gbá mi dì owó ẹ̀ dẹ̀ jọ̀wọ́ adult owó ènìyàn jọ̀wọ́ adult ẹ̀ gbà mí dání tó ló gbá mi dì kí ló ṣẹlẹ̀ ṣébi ni wàhálà wá ní mo rí ìsìn abẹ́mi ló gbá abẹ́mi ló gbá ẹgbẹ́rẹ́ gbá mi lábẹ́ ẹgbẹ́rẹ́ gbá mi lábẹ́ báwo lè gbẹ́rẹ́ ṣe wá bí ṣe bọ́ láwọn ẹgbẹ́rẹ́ máa náìsì ni yọ wicked ẹgbẹ́rẹ́ mo jẹ́ ayé mi ti bàjẹ́ abẹ́ ń rò mí abẹ́ mi ejaculate ẹ má tọ́ bàbá yóò kí ló tẹ̀ tẹ̀tẹ̀ gbà èmi rò pé bọ́ọ̀lù ló so má bẹ́ẹ̀ ni. mo ṣe bá sọ bọ́ọ̀lù màbẹ́ gbà tí mo ṣe pé mo ń ṣí eré màbá sọ bọ́ọ̀lù màbẹ́ láti Champions League bẹ́ẹ̀ ṣe gbà báyìí ara mi múùfù ẹni o ara mi múùfù ẹni àmọ́ mi ò rí nǹkan ọmọkùnrin mi mọ́ mi ò rí ó ti lọ́mọ kìíní. ẹ dúró ná níbo lo ti rí kìíní ìgangan ó dúdú gbẹ́rẹ́ dùn lẹ́yìn lábẹ́rẹ́ yìí níbo lo ti kó. ẹgbẹ́rẹ́ ló gbá mi lábẹ́. ẹgbẹ́rẹ́ rú dákúndó sọmọ pé awẹ́wà rẹ pọ̀ kò sí ní tèèfì dàpárá ṣé rárá ló ń pè ní ẹgbẹ́rẹ́ èèyàn kúkúrú. Rárá, ẹgbẹ́rẹ́ òrìjínà ni mo pàdé nínú igbó, ló gbá mi lábẹ́. Ẹgbẹ́rẹ́ inú igbó. Ẹgbẹ́rẹ́ ẹlẹ́kùn. Ẹgbẹ́rẹ́ ẹlẹ́kùn.
Egbére rẹ kú ni. Àwọn egbére rúgbó. Òun gbẹ̀gbẹ́ yóò wà òkè. Egbére ló gba yín lábẹ́. Ṣé yín máa sọ pé egbére ló gba yín àwọn máa gbé yín wá síbí? Kí ni gbogbo eléyìí? Bọ̀dà Jim, tí bá sọ fún yín pé egbére ló gbà mí lábẹ́ ẹni gbé mi. Jimman ẹni gbé mi. Bọ̀dà Sàámú, kí ni ìtumọ̀ èyí? ẹ̀yin gan ẹ̀ sọ pé egbére ló gba yín lábẹ́. Nǹkan tẹ́ sọ fẹ́mi ni pé ọ̀dọ̀ bàbá tẹ́ ti ń kọ́ṣẹ́ Ifá. Àwọn ló rán yín ní nǹkan. Ibi tọ́dẹ̀ ti rán yín ni ẹ ti ṣàgbákò eléyìí. Èmi náà padúrú rọ́bà mọ́ lọ́lọ́run kọ́ sẹ́sẹ̀gùn lọ́dọ̀ mi. Dákun ògbè ló ń kọ́ ni àbọ̀bàrà àbọ̀ fún. Kọ́ lè gbèmí débi ni mo yẹ sọ wípé jẹ́ kára bíbá ni ara ní mi gan. Ẹ jẹ́ sọ àṣírí fún yín. Jẹ́nbíọ́ ara rẹ̀ ọ̀yá nǹkan ń ṣe láti ilé wọn wá. Orí àdó mo wá ní kó gbé ẹbọ. Ibi ìdí igi tí mo ní ọgbẹ́bọ lọ. Ṣé ọgbẹ́bọ débẹ̀? Mi rí igi. Mo rìn gan nínú gbọ́ like 42 kilometres mi ìdè rí igi kan. Ó rí igi tó so gbá. Mo rẹ́ bọ̀rà tó ní kí n máa jó mi rí igi mo lè rí gbére. Mo ìwà rí ẹgbére yẹn. Mo rí ẹ ní lọ́wọ́ ẹgbére. Mo rẹ̀ mọ̀ pọ̀. Ọmọ sọ pé tí a bá gbẹ̀ ní ẹgbére. Náà máa gbẹ̀ ní lọ́wọ́ ẹgbére pé èèyàn máa ń lówó. Mo ń bẹ̀ mọ̀ pé ní ìṣègùn ẹ̀dẹ̀ lóògùn lọ́dọ̀ máa ń fẹ́ gbà ẹni ẹ̀ lọ́wọ́ ẹgbére pé kẹ́lẹ̀ bá mi sọ́dọ̀ owó kémi àti nílé ìjọ náà kámú ní 70-30. Ẹbọ wa dà lọ bá ṣẹbọ nù. Mo ṣẹbọ nù nígbà tí mo rẹ́ ní ẹgbére. Mo ṣe wá ẹgbẹ́ ẹ̀gbọ́n yóò wà òkè. Ṣòwò tó rí nǹkan tó fà báyìí. Ìwọ ló náà mọ ẹ̀gbọ́n yìí pé kinní kan pẹ́ gbọ́n ẹni ládùúgbò pé kinní kan tá a fi ràn wọ́n lọ́wọ́. Ṣé orí nǹkan tó ń ṣe ń bì báyìí? Mi ò ní stress ní gbélé mọ́ Ọlọ́run àbá yín yanjú ẹ̀. Kí ni gbogbo eléyìí? Ẹjọ́ téèyàn fi ṣe orin láàánú náà nìyẹn. Ẹ wá ṣàánú yín délẹ̀. Ẹ wá ṣàánú. Ṣé rí báyìí? Kí la fẹ́ ṣe báwo ti bà nǹkan jẹ́? Ó yá owó náà yín kọ́, owó náà yín kọ́. Màá fún ẹ. Ó yá. Ní much, ẹ máa yá mi ní 200. Oye tó bá ní tiẹ̀ mú wá. Aṣáà àti ẹ̀mọ̀ pọ̀ san fún ẹ. Ok. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ dẹ́kun gbogbo akásówó náà wá pé àwa tá a rówó ra jẹnẹrétọ̀ àṣà lè gbọ́kàn lé náà NEPA. Àbí? Ẹ jọ̀ọ́ o. Bọ́dá alákọ̀wé ó yá owó náà yín kọ́. A dẹ̀ tí ń gbà ní àbígbà tá bá ṣàrà rẹ́dì la máa gbà. Change mi dà. Máa mú wá bá yín. Ẹ make sure pé kẹ́ mú wá bá mi. Máa mú wá bá ok bóyá kẹ́ kú dúró kẹ́ gbà ń sí ó dáa. Ẹ wà láti bí ìjẹta bá àwọn àríbọ̀dà Sàámú nílé yìí. Èmi náà máa mi wọ́n ti wálé o. Bọ́dá Sàámú wò lẹ́yìn tó yẹ pé odidi ọ̀sẹ̀ kan wọ́n lè má wọnú ilé ìwà. Ẹ máa rìn lọ́wọ́. Kí lẹ̀ ń wá wọn fún náà? Ìjọba wá ṣàbẹ̀rẹ̀ change mi dà. Ẹ gbà ó kọ́ 100 naira. Máa fún yín tá bá dé. Kó mọ ibi tán kán jù lọ. Bọ́dá Sàámú tó yẹ pé ọ̀sẹ̀ méjì sísìn gan wọn ò ní wọnú ilé ìwà. Mama tó tẹ́lẹ̀ ẹ̀ ṣe sí mi lọ́wọ́. Àwọn aráalé wọ̀ fáriwo. Àwọn aráalé wọ̀ fáriwo. Wo bí. Wọ́n ti dá ọ̀dá wà rẹ̀ báyìí nìyẹn. Sàámú. Nígbà tá ó ń ṣera rẹ o. Ń tọ́ yẹ ohun tó ti ń gbé ọlá tó fi débí. Kọ́ kọ́kọ́ yanjú ẹ̀. Kọ́ gbẹ́bọ kalẹ̀. Bọ́ bá ṣe agbẹ́bọ kalẹ̀ tán tọ́ ọ̀rẹ́ gbére. Ọ̀sẹ̀ padà lọ́bẹ̀. Ọwọ́ àṣẹ bọ̀nù. Bó ti wà nísìn. Àtúnṣe bẹ̀rẹ̀. Owó náà ni ó sì náà wà. Ọlọ́rẹ̀ mú 40,000 wá. Wọ́n mọ̀ pariwo sọ̀fẹ́ aláàfíà fúnra ẹni. Nísìn, a máa jó kínní ìdarùn. Eléyìí kì í ṣe gbẹnu sálángá tí wọ́n fi páìpù fa ẹbọ láì fà dànù. A gbé ẹbọ tá fi fà. Jẹ́ ìbọn jẹ́ ìbọn ẹ̀jẹ̀. Ẹjọ̀ dúró lọ́wọ́. Ẹ bá mi mọ̀ bó ṣe máa kó oúnjẹ náà. Yóò kó lónìí. I will get money for you, I'm serious. I'll get you money, I'm serious, fucking serious. 40,000. I'm fucking serious, I'll get you money. Bọ̀dọ̀ olórí burúkú oníwàhálà yẹn ẹjẹ̀ ń tiẹ̀ pé náà. 40,000. Àbí kejì. Ìgbà wọ́n pe fóònù rẹ. Fóònù mi rè. Ẹ ti wá tọ fóònù mi, mo ti pa tẹ́lẹ̀ kílẹ̀ tàn fún. Nígbà sẹ́ pé gbogbo àwọn kọ́sítọ́mà náà pé kọ́ mọ́ bá kí gbogbo wọn má lọ. Ṣé ìjìyẹ bákẹ́lẹ́ ti mi wò bẹ́jà? Èmi ò rò ní ìmọ̀ yẹ̀wò. Pẹ̀lẹ́ yóò síbí. Tó bá jẹ́ èèyàn rí owó 40,000. Èlò yóò síbí. Hello Bọ́dá Sàámú. Yóò síbí. Ẹ pẹ̀lẹ́ o. Mo ti mọ̀ fún ọ náà ló máa pè mí nínú gbogbo àwọn èèyàn tó wà ní ilé wọn nìkan ló love video ó ti miss me àbí. Ṣé dáadáa lẹ́wà? Mo ti wà ní ìṣòro báyìí o. Ìṣòro ńlá. Abẹ́mi ti wújú búlọ̀kù lọ. Àdùn tí mo rí nínú ilé ní àtẹ̀bọ̀ òun ló lé mi kó nínú ilé ìjọ náà máa bọ̀ níbi tí mo wà ìjọ.
kó máa bọ̀ ìlara ni mo wà bá dúró tì mí bí kò lè tọ́jú mi tó bá bọ̀ wọ́n ní kó máa mú 20,000 bọ̀. 40. Wọ́n ní 40 ni o kó máa mú bọ̀jọ̀gbọ́n ọlọ́run kọ́lọ́ ṣàti ẹ̀kọ́ mi yọ nínú nǹkan tí mo wà yìí ni. Ọlọ́run ò lè yọ yín bọ̀dà Sàámú Ọlọ́run ò lè yọ yín ṣé ẹlẹ́ja wèrè ni ṣé bẹ́yìn bá mi lérí lọ́jọ́ kìíní àná ẹ̀yin sọ pé èmi máa jáde lọ ọjọ́ mẹ́ta èmi ò ní padà wọnú ilé yìí mọ́ ṣé ta ló wá jáde tí ò padà wọnú ilé nù èmi àti yín sìn. Yọ̀síbí. Ẹ wò odidi oṣù kan tí máa fẹ́ ṣe fún yín ẹ ní wánú ilé yìí padà. Èpè ló ń ṣe fún mi Yọ̀síbí. Ṣé rí àdó àtẹbọ tẹ́ ń sọ yẹn èmi ni mo gbé sínú yàrá yín. Recap. Ṣé àdó àtẹbọ tẹ́ ń sọ yẹn èmi ni mo gbé sínú yàrá yín. Ìmọ̀ kọ̀ọ̀kan wọ́n yẹn ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ìjà wèrè ni. Yọ̀síbí. Agbára obìnrin ni mo fi hàn yín yẹn ṣẹlẹ̀ ṣí èrè ni. Yọ̀síbí. Could that be true? Could that be true? Ẹ jẹ́ kúrò lórí fóònù fún mi jàre kẹtẹ red. Kí ni wí sọ lóhùn ó mọ̀wó wá. Kí ló dé? No, this is serious. Aunty, ẹ jọ̀ọ́, àtẹbọ, àtàdó, bí mo lẹ ti rí. Mi ò kúkú ṣoògùn ṣe bọ́dọ̀ àwọn eléyìí ọmọ bẹ́ẹ̀ ni mo ti ràdó tí mo ti kó gbogbo aṣáà máa ń wo fíìmù aṣáà rí bọ́n ṣe ń ṣe ń bẹ̀ mo kàn kó gbogbo ẹ̀pọ̀ mo kàn dá sórí bẹ́ẹ̀ mo kàn gbé sórí téèbù ẹ̀ ní ṣe bó ń bá mi lérí ni ṣó rò pé òun níwèrè ni èmi ká sọ pé mo níwèrè jù lọ. Gbogbo eléyìí àlàáfíà ló ṣe kókó kọ́ lálàáfíà ní ìsìnkọ́ gbalẹ̀ lọ. ẹni sùúrù ojújẹlẹ mi orin ní ọ̀rẹ́ sẹ́rẹ̀ kò fẹ́ yí mi tó ẹjọ́ ẹbí kan tí mo gbọ́ tó ń sọ sí ó ní pé òun fúnra òun lòun lọ́ra àdó tó ń sọ àdó mọ́nú inú ilé mi ó lè lòun mọ bóun ṣe ṣètò bóun ṣe gbé ẹbọ sínú ilé mi ó lè àdó òun lọ́ra lọ́jà ni ó lòun fúnra òun lòun fàdó síbẹ̀ òun fi tẹ́tì mi. Lọ́dọ̀ iléèwé ọmọ. Lọ́dọ̀ àwọn iléèwé ọmọ. Ṣé ń wá mú ọ ní gànrùn? Ó ń jọ mí lójú nítorí bàtẹ́ mi má dòdòdò yín tẹ́ ṣe ládùn ẹ báyìí ẹ lè pariwo yéè àdó rè àdó àwọn ìyá rè o ló tẹ́ sọ ni. Orí gbogbo eléyìí tèmi wíwùn orin ọ̀la àìlọ́ ọmọ wúrà mọ̀ nǹkan fún ọ. Pé gbogbo sórí àwọn àkọ́sórí tá a gbọ́ ní àwọn ẹnu àwọn olórin àgbàlagbà ni mo gbọ́ èyí tí mo wíwùn. Nítorí ìgbà tó má dòǹde náà mò ń wò pé àdó ìfúyẹ́ wọn ọ̀rọ̀ nǹkan. Àdó yìí kì í ṣàdó gidi. Ìbàdàn mi má dòde ẹni gbàdò fúyẹ́. Kì í ṣàdó oògùn. Tẹ́ sọ fún mi gbàdò gógó ni gbàdò oògùn ni mo bú ẹ fún yín. Ẹ wá sọ fún mi ti gbàdò mi fúyẹ́. Sàámú. Tó bá jẹ́ pé èèyàn gidi nìwọ náà torí rẹ̀ bá pé ṣé bọ́ ọmọ mi ládùúgbò ìkọ́ tó kú òǹbí àbádùúgbò ìkọ́ làjọ gbé. Léèmí tó jẹ́ kọ́kọ́rọ́ mọ̀ ń tà. Èmi tí mo ta kọ́kọ́rọ́ ń sọ pákó ọwọ́ mi ṣe ìṣègùn lọ mi dákun ṣe ní ìmọ̀ ṣe ni. Sọ̀rí bọ̀ ti kó 20 fún báyìí mo kó fún págà ni pé ẹ bá ń sẹ́ǹdì ẹ̀ fáwọn ọmọ tuntun tó bá lè mú 40 wá báyìí tó balance ni ọ̀rọ̀ ọwọ́ ọmọ sùkú kúrò. Bàbá di o kò ní dá fún yín. Yóò máa dá fún mi mo ti sanwó ọmọ sùkú. Kò ní dá fún yín. Mo ti ó máa dá. Ogun wá bẹ́ẹ̀ tẹ́ máa ń bọ̀. Ogun ni. Ogun wá bẹ́ẹ̀ tẹ́ máa bẹ̀rẹ̀ rògbò ẹ lóògùn ni. Ẹ̀sẹ̀ ogun kí ni ogun àjọbọ àwọn èmi kí mo lògùn ni. Ogun kọ tí mo fi ń dẹ́rù bá àwọn èèyàn ládùúgbò. Ẹ kò rọra gbé mi sókè. Ẹ̀sìn lè pa fún mi. Ọmọ lọ ọ̀nà ilé yín. Irọ́ lè pa fún mi. Ẹ tún gba 20,000 lọ́wọ́ mi. Kọ́ máa lọ léyìn. Kọ́ máa lọ léyìn ni o. Pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ó dàbọ̀. O ṣeun máa lọ. Mo fẹ́ bẹ̀rẹ̀ ènìyàn abá mi. O fẹ́ bẹ̀rẹ̀. Kí ló bẹ̀rẹ̀? Sàámú Alájọ. Sàámú Alájọ. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Sàámú Alájọ. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. Sàámú Alájọ. Sàámú Alájọ. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rere ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Májàra wájú ti bí fún wọn lówó wọn. Máa gbó owó mi bó pẹ́. Jàgùjà
Jàgòjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàmúsíkà àdéhùn fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sì sàmú fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Nítorí ọ̀dá owó ni mo ṣe ń dájọ́ fún mi lówó mi. Má jẹ́ kó sún wọn fún wọn lówó wọn bóṣù bá ti tán. Mi ò fẹ́jọ́ mi ò fàròyé bóṣù bá tán fún mi lówó mi. Fún wọn lówó wọn ò Sàámú o. Má gbowó mi bó pẹ́. Sàámú alájọ. Sàámú alájọ. Sàámú alájọ. Oṣù bá ti tán fún wọn lówó. Oṣù bá tán bá mi gbówó. Jẹ́ mo rówó mo gbà wọ́n lè fi ṣe. Oṣù bá tán mo fẹ́ gbówó mi. Sàámú máa gbó máa gbó. Sàámú alájọ. Wọ́n lówó wọn Sàámú ìwé. Ẹ̀rín la fi bẹ̀rẹ̀ máa jẹ́ ká fi ìjà parí o. Má gbówó mi. Bí wọ́n ṣe mọ̀ ẹnìkan ṣe bá ẹ̀ kojú ojó lóòótọ́. Kéré lójú owó orí kojú owó wálé ríre. Wọ́n lówó wọn kàn lè ráyè fi ṣe nǹkan tó fẹ́ ṣe. Ọlọ́run bẹ́ẹ̀ ojú òní tìyẹ tó ṣùgbọ́n ti parí ni.